èké, ìkà, ọ̀dàlẹ̀ ni àwọn olóṣèlú wa. Mo tún sọ, àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá, èké, ìkà àti ọ̀dàlẹ̀ ni àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá, àwọn Yorùbá politicians from top to bottom. Ìgbà tí Tinubu débẹ̀ nísìn ló wá ń ṣe pé kó máa kó Yorùbá síbẹ̀. Kí Tinubu tó débẹ̀, Yorùbá wo ló ń débẹ̀ tó ń kó Yorùbá síbẹ̀? Every 4 years ẹ máa wá parọ́ fún wa. Bíbélì ti sọ wípé a máa gbà lọ́wọ́ ẹni tí ò ní fẹ́ni tó ní. Bíbélì ló sọ. Every 4 years torí admission yín, àwọn fẹ́ gbé kọ́ lọ́wọ́ wa o, ẹ má jẹ́ kán gbé kọ́ lọ́wọ́ wa o, they must not take Lagos from us o, wọ́n fẹ́ gbalẹ̀ wa o. What are the things tí àwọn Yorùbá politicians tí wọ́n ti ṣe síwájú? Ọ̀nà yẹn máa ń ṣàlọ̀ síwájú ìjà ni. What are those things tí Yorùbá politicians ti ṣe síwájú kó tó èní? Every 4 years no máa ń rántí àwa tálíkà, àwa mẹ̀kúnnù, and they come with the same propaganda. Ẹ má jẹ́ kí wọ́n gbalẹ̀ Yorùbá o, Yorùbá ronú o, ọmọ Yorùbá ronú o, àti ronú flajigo ògbénú tá à ń rò mọ́. Thank God for this Igbo politician tó tú àṣírí àwọn house, àwọn rep wà nílẹ̀ Yorùbá pé owó wà nílẹ̀ Yorùbá. Wípé orí ibú owó ó wà nílẹ̀ Yorùbá. Igbo will continue to marginalize every and each of Yoruba people continuously. Ṣé wá rẹ̀yìn olóṣèlú ilẹ̀ Yorùbá? Ẹ kì sáré ràn yín létí, kì sáré já yín sí. Gbogbo owó tẹ́ ń kó pamọ́, tẹ́ ń fìyà jẹ mẹ̀kúnnù, tẹ́ ń fìyà jẹ aláìní. Ṣé rí àwọn ọmọ mẹ̀kúnnù tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ̀tọ́ kẹ́ fún wọn ní ẹ̀tọ́ wọn? Àwọn náà máa padà initiate àwọn ọmọ yín. Ìmí nínú yín tẹ́ bá padà kú tán, ẹ máa padà ṣẹrú ni. Because why? Nígbà tẹ́ ẹ bá lọ tán, àwọn ọmọ tálíkà tẹ́ ẹ kọ́, wọ́n padà wá kọ́ àwọn ọmọ yín bí wọ́n ṣe máa tà yín pẹ̀lú sàárè. Wọ́n á tà yín, wọ́n á ta sàárè yín, wọ́n á tà yín, wọ́n á ta bojì yín. Làwọn bá lọ. Tó lọ bá tẹ̀ máa wá ṣe, kẹ́ tún bọ́ sọ́wọ́ ọmọ Ìgbò tó ń ṣògùn owó. Kó tún gbé agbárí yín kó fi gún ọṣẹ. Gbogbo mansion tẹ́ ń kójọ yẹn nítorí pé ọ̀nà ẹ̀rú lẹ fi ń kójọ, ó máa padà parẹ́ náà ni. Tó lọ bá máa wá ṣe dáadáa, àwọn táwọn ọmọ Ìgbò máa padà ta, àwọn tí àwọn ọmọ yín padà ta mansion yẹn fún, kí wọ́n jẹ́ àwọn Ìgbò tán dájú, tán jólógun owó, kí wọ́n gbé agbárí yín kó fi ṣògùn owó, kó máa rán yín lọ sí China láì fún yín lówó plane. Kó má jẹ́ kẹ́ wọ mọ́tò, kó kú yín máa fẹsẹ̀ rìn lọ sí China, kó máa fẹsẹ̀ rìn bọ̀, kó máa fẹsẹ̀ rìn lọ sí China, kó máa fẹsẹ̀ rìn bọ̀. Ayé yẹn wá ta. Òun yẹn á bàjẹ́. Anybody tó bá ń bú ọmọ Ìgbò yẹn, èmi ò lè bá wọn bú rep yẹn, èmi ò lè bá wọn bú. I have a video here tí máa show fún yín. Kò kí ń ṣe ní ló bẹ̀rẹ̀ ìkà ọ̀dàlẹ̀ èké ní àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá. Wọ́n ṣe empowerment over 1,000 slots. Ọmọbìnrin kan tó jẹ́ ọmọ Ìgbò ní gbogbo ilẹ̀ Yorùbá, I think Ọ̀yọ́ nìkan ló fún ní méjì. Àná Èkìtì. Ó fún Anambra ní 811 slots. Ó fún Anambra State ní 811 slots. Ó dàbí bí Enugu àbí Ìlúwo, ó fún yẹn ní 65 slots. The whole ilẹ̀ Yorùbá ó fún Èkìtì ní méjì. Àwọn yẹn nífẹ̀ẹ́ ara wọn. Àwa tálíkà ilẹ̀ Yorùbá la nífẹ̀ẹ́ ẹ̀yin wèrè tẹ́jọ́ lówó lókè. Èyí olóṣèlú lẹ̀ ẹ ti rí wa bí ọ̀dẹ̀. If you continue talking about for this olóṣèlú ilẹ̀ Yorùbá, you are just deceiving yourself. Wọ́n máa ta future ẹ. All what they want from us ni pé ká máa wá bá wọn. Mo fẹ́ ṣòkú ìyá mi, kán wá fún ẹ ní màálù. Ìyàwó mi bímọ, kán fún ẹ lẹ́ran àgbò. Kán lẹ́nìkan wà lọ hospital, kán fún yín ní 50,000. Ká máa káwọ́ sókè, ká máa jọsẹ̀ mọ́lẹ̀ tí ó á lè ara ẹ bàbá mi.
Àlàyé tó á lè rẹ̀ ṣe gan sà. Ọlọ́run chairman ẹ máa lọ ẹ̀mẹ́ẹ̀dógún. Chairman ẹ máa lọ ẹ̀mẹ́rìndínlógún. Yoruba politicians fail to know there is something called human resources. They failed to know that there is something called human resources. You Emma invest in èèyàn. Why are we blaming the Igbo representative when he's more sensible than àwọn olórí tí wà nílẹ̀ Yorùbá? Why are you blaming him? Including the woman, why are you blaming them? Àwọn yẹn ní ọpọlọ pé wọ́n máa invest sínú èèyàn ni, àwọn èèyàn gbọ́dọ̀ ní skills. Ó ní káwọn 24 ọmọ Igbo kó lọ learn nípa computer. Àwọn yẹn á dé wọ́n tún kọ́ àwọn ọmọ Igbo míì. And don't forget, the more they make, more you today NC, I don't assist you one. Pẹ̀lú cash. I don't assist you one pẹ̀lú cash. Àwọn ọmọ wa gbòòrò, ọmọ agbèrú, ọmọ afẹ́. But Yoruba politicians will sponsor Yoruba to Hajj. Ẹ ti rán wa lọ sí Hajj. A lọ pín yín Mẹ́kà mẹ́rin, èyí Mẹ́kà márùn-ún, èyí Mẹ́kà mẹ́fà mẹ́nu. At the end of the day, ọ̀kadà là ń já tíkẹ́ẹ̀tì ẹ̀. Many of àwọn ọmọ wa, àwọn bọ̀dá wa, àwọn brothers wa, ẹ ti sọ wọ́n dolórí burúkú. Márúwá náà ń já tíkẹ́ẹ̀tì ẹ̀, ọ̀kadà ni wọ́n ń já tíkẹ́ẹ̀tì ẹ̀. You guys are so wicked. Ìkà ni yín. Ẹni kàánú ẹ ń ṣèyàn re. Ẹni ibi ni yín. Kódà mo lè pè yín ní àpà. Àpàbára pàìpàì. Yoruba leaders and elders, mo wá fún yín lẹ́ni ni mo wá tán fún yín. Mo pé fídíò yìí máa kàn máa bá mi share fídíò máa kàn yín lára. Mo wá fún yín tán pátápátá ni. Ọmọ Igbo fẹ́ gbé kó ẹ má jẹ́ kó ọmọ Igbo gbalẹ̀ wá o. Yorùbá ronú o. Yorùbá inú olòṣìwò la afẹ́ ronú pa ni. Tó bá wá ṣe àwa tádìkà ṣe ń ronú nípa èyí tẹjọ́ lórí wa. Every ọdún mẹ́rin tá máa sọ pé ẹ má jẹ́ kí ẹ má kan lé wọn o, ẹ yẹ ká dìbò fún Ọlọ́run wa o, Yorùbá ní ẹjọ́ dìbò fún o, yeyeyeye. Tó kí bẹ́ẹ̀ lè ṣe ń ronú nípa àwa tálíkà náà pé ẹ má ká ọmọ yìí dọmọ ọ̀tá o, ẹ má ṣàwọn ọmọdé dẹni kíní kan o, ọkọ àti ìyàwó wọn ò rówó jẹun, wọ́n ti lura wọn pa. Transfer aggression ṣẹlẹ̀ láàrin marriage. Mo fẹ́ pé ní Nàìjíríà sí ibi tí divorce ti pọ̀ sí jù ilẹ̀ Yorùbá ni. Àwọn ọmọ ń dìdàkudà. Àwọn ọmọ ń di oríṣiríṣi tẹ́ fẹ́ kí wọ́n dì. Because tó pé ẹ jẹ́ ìkà. Ọmọ Igbo yẹn representative yẹn Elédùmarè máa bá mi bless ẹ. Tó bá fẹ́ lọ sí mi, Ọlọ́run á tún jẹ́ kó wọlé. Tó bá tún fẹ́ contest again, Elédùmarè á tún jẹ́ kó wọlé. At least ó sì mú èèyàn márùn-ún ní ilẹ̀ Yorùbá. Ó sì yàn kó lọ study computer. Táwọn márùn yẹn ló bá dé pé àtẹ́lẹsẹ̀ ọmọ Igbo náà máa wà. Àwọn márùn yẹn náà tún kóyàn mẹ́wàá mi ilẹ̀ Yorùbá, wọ́n tún kọ́ wọn bí wọ́n ṣe ń lo kọ̀ǹpútà. Ẹ má sí dára yín láì múdà dìdì náà o, kì í ṣe yẹn nìkan ló rán wọn. Èmi tún ti tẹ̀ mí lọ́wọ́ tó jẹ́ wípé kò tiẹ̀ sí orúkọ Yorùbá. That same man ni o, kò sí orúkọ Yorùbá kankan níbẹ̀. Kò sí orúkọ Yorùbá báyìí tó jẹ́ ẹyọ kan níbẹ̀. Tó rán àwọn èèyàn lọ sí China kó lọ kọ́ ẹ̀kọ́ rẹ́pù Òṣòdì sọlọ. Ó rán àwọn èèyàn lọ sí China pé ẹ lọ kọ́ ẹ̀kọ́ bóyá ìmọ̀ tó bá fẹ́ lọ kọ́ mẹ́ lọ kọ́ wá nursing ó rán wọn. I will go back to my roots. I am from Amukoko. Àwọn Amukoko ni mo ti rí wípé wọ́n máa lọ ṣe ma ṣe o. Ìkà ni yín o. Go to Amukoko, go and see talent there. Níbi tí àwọn boys tí wọ́n á lọ máa ṣe sparring. They want to be boxer, wọ́n máa gbọ́ Ẹ̀ṣẹ́ Rashidi, Ẹ̀ṣẹ́ Kamoru, Ẹ̀ṣẹ́ Waidi. Àwọn ọmọ Amukoko máa pa ebi mọ́nú. Wọ́n á lọ máa ja Ẹ̀ṣẹ́ because wọ́n ní aim and objective. Wọ́n ní focus wípé àwọn fẹ́ di boxer. Wọ́n fẹ́ di ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n at the end of the day gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá jà tí wọ́n lọ jìyà fún láì jẹun.
wọ́n lọ sí ọ̀dọ̀ Àlàdé láì jẹun o kò so jẹnu wọ́n dájí wọ́n ti dọ́dọ̀ Àlàdé wọ́n lọ ṣe sparring mo lọ ṣe sparring kíní kan a máa jà ní kíní kan ìkòkò wọ́n á lọ sọ́dọ̀ ẹ̀ gbogbo àwọn tó jẹ́ boxer good boxers àwọn kóòṣì gidi wọ́n wà ní Amùkòkò yẹn tí àwọn ọmọ ń kọ́ ẹ̀ṣẹ́ ní ọ̀dọ̀ wọn ìjọ wo ni ẹ̀yin aṣíwájú wa tó bá wá sí ẹ̀ fídíò kó constituency ti ẹ̀ náà ìrí tèmi mọ̀ ni mò ń sọ yìí aláwọn kóòṣì kòkò àní Àlàdé dẹni kí ló kọ máa yìí gbàgbé ó kọ wọn bẹ́ẹ̀ lọ táwọn ọmọ lọ́wọ́ kóòṣì lọ́dọ̀ wọn máa lọ́wọ́ train wọ́n máa train láì jẹun sínú because they are wọ́n wo future wọn pé future yìí ó yẹ kó bright at the end of the day tó bá wá ṣe fá tí wọn ò rí ọ̀nà ẹ̀ wá padà di ẹni tó máa gbé tíkẹ́ẹ̀tì lé wọn lọ́wọ́ kó máa já tíkẹ́ẹ̀tì lẹ́yìn ọdún méjì tó ti wà ní títì tó ti fẹ́ dọ̀ lọ́bẹ̀ tán ẹ̀rẹ́ wọn lọ sí Mẹ́kà wọn lọ kan eyín mẹ́nu a ní àwọn obìnrin tí wọ́n wà talented ní Amùkòkò àwọn obìnrin wa tó mọ bọ́ọ̀lù gbá tí wọ́n mọ ikọ̀ tí wọ́n mọ jójó lára àwọn tí wọ́n jẹ́ rẹ́pù tiwa ní Amùkòkò mélòó nínú wọn ló sọ pé a fẹ́ ṣe carnival yìí pé carnival pé a fẹ́ jàgbò a fẹ́ ṣe kíní kan pé carnival tá a fẹ́ ṣe yìí o àwọn ọmọ wa tá a ti kọ́ ní ẹ̀kọ́ bí wọ́n ṣe ń hun aṣọ wọ́n fẹ́ wá showcase tí àwọn olóṣèlú Yorùbá tí wọ́n bá ṣe mistake wípé àwọn kọ́ pọ́tìrì ẹyọ kan sí Amùkòkò àbí Ajégúnlẹ̀ generally kan sí ẹ̀kọ́ pọ́tìrì ẹyọ kan fún wa ní Ajégúnlẹ̀ generally pé pọ́tìrì ẹyọ kan ní o kí àwọn ọmọ wa máa wá ṣiṣẹ́ níbẹ̀ kó máa wá ṣiṣẹ́ nínú pọ́tìrì ẹyọ kan tó bá dá kalẹ̀ fún wọn bóyá wọ́n sin ẹdìyẹ ni kí máa wá kó àwọn èèyàn bí wọ́n ṣe ń háṣẹ ẹdìyẹ ẹ̀dẹ̀ ní owó yẹn lọ́wọ́. I'm going to Amùkòkò deeply because this is ibi tí mo rí inú tí mo rí ìta níbi tí àwọn èèyàn wa ti fẹ́ ṣiṣẹ́ tí ẹ mú àwọn ọ̀dọ́ wa tẹ̀sán wọn do níbàárà tẹ́ bá dá companies kalẹ̀ kódà bí yẹ pé slippers ni wọ́n ń ṣe ní Ajégúnlẹ̀ kódà bí yẹ pé toothpick ni wọ́n ń ṣe ní Ajégúnlẹ̀ ẹ ṣe bóyá máa kó àwọn èèyàn bó ṣe ń hun aṣọ from there wọ́n máa hun aṣọ wọ́n tún máa export yẹ irọ́ ẹ̀ níṣẹ́ yẹn because fẹ́ kí wọ́n ṣoríire fẹ́ oríire fún wọn rárá because sórí ibú kó máa sáfù yín títí láéláé ní tó àlẹ́ o kẹ máa bọ̀ kí lè máa rọ́ ọ̀yà ṣé máa lọ́ bọ̀ kọ́ lọ́jọ́ náà ọ̀yà ẹ̀sùn ká máa dún bí ẹran. This is what you know. This is what you want for the poor people. Elédùmarè máa bless Igbo representative ó ti tú àṣírí yín. Yorùbá wuyi ti sọ tipẹ́tipẹ́ pé owó wà ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àwọn tẹ́ fún ní data, àwọn tẹ́ fún 2,000, 1,000. They keep on defending you. Níwọ̀n yẹn, àwọn olóṣèlú ní kí n fẹ́ ètì yín fún. Aṣọ mi ló size yín àbí bàtà yín ló size tèmi. Ẹ̀bà Yorùbá jẹ́ wá ń sunkún nísìn. Tí Igbo yẹn bá fẹ́ contest, Igbo yẹn ní rep o tí n bá wà nílé màá tún dìbò fún. Èmi Yorùbáwùyí màá dìbò fún ọmọ Igbo yẹn. Because if you fail to plan, you are planning to fail. Ẹ má jẹ́ kí àwọn olóṣèlú Yorùbá kó máa fi ẹ̀tàn wọ́n fẹ́ gba Èkó, wọ́n fẹ́ gba lẹ́ra, wọ́n fẹ́ gba Èkó, wọ́n máa ti fẹ́ gba lẹ́ra o, wọ́n ti fẹ́ gba lẹ́ra o, wọ́n ti fẹ́ gbé Èkó lọ́wọ́ wa. Ẹ má jẹ́ kó máa fi tàn yín. If they come to you and say wọ́n fẹ́ gba Èkó, wọ́n fẹ́ gba lẹ́wa, ẹ béèrè pé àwọn ọmọ ọ̀dọ́ tí wọ́n wà ní Èkó, tí wọ́n kàwé, iṣẹ́ wo ni wọ́n fún wọn? Iṣẹ́ wo o ni wọ́n fún wọn? Before I go there, àwọn olóṣèlú wa ẹ ti máa fi wọ́n wé, mo máa play ẹ ti máa fa olóṣèlú wa, olóṣèlú South West ti máa fi wọ́n wé fún yín. I'm going to play that person now. Ìjà kan ṣẹ̀ṣẹ̀ wá sórí mi kíákíá ẹ̀ mo dẹ̀ ní kí n tètè wá sọ fún everybody so that máa lè ṣe ẹ̀yin náà mọ̀ pé ilé yá ń bọ̀ wọ́n wọ̀ pé ká dáwó díẹ̀ sí mi lọ́wọ́ kí n fi lọ ilé àwọn Haúsá kí ká lọ kó àgbò kìrìkà thrift àgbò àwọn àgbò àkóbè àgbò àwọn akọwá bí àwọn àtà ní city price àlè tá a bá dá bí 3 million fún mi
màá lọ ilẹ̀ Haúsá mo mọ bí tó ti ń ta àwọn àgbò àkúbè tí ń tàgbò ká máa tà tọ́lọ́rọ́ tá a bá dẹ̀ ti tà tán àṣà owó ẹ̀ síra wa everybody ẹ sẹ́ǹdì ẹ iye tó bá wà lọ́wọ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí ní ó pè mí ká ṣe bísíǹsì if you do snooze ní o àwa èèyàn tẹ́ ìpẹ́rẹ́ mo fẹ́ kó dáwọ́ yìí ká sáré ṣe bísíǹsì kò lọ fá. àwọn olóṣèlú South West lẹ́ ń wò yẹn they will be the one to come láti sọ̀rọ̀ bí ẹni pé wọ́n like yín Iléyá ń bọ̀ ẹ dáwó ká lọ ra àgbò àkúbí àgbò tó kún bọ̀ fairly use àgbò ẹ send owó tó pè mí they will do anything tó máa convenient fún wọn ní South West. God bless that ọmọ Igbo. God bless you, sir. Ẹ pé mo tún fi wàhálà, ẹ pé mo tún fi sàsí. God bless you, the ọmọ Igbo tó rán àwọn èèyàn ẹ̀ lọ sí kíní. Now, fẹ́ ṣàgbélé wá fi kẹwò. Ó ní the same ọmọ Igbo wọ́n tún gbé kíní ẹ̀ wá fún mi yìí. The following were sent to South Africa for training in nursing, diabetic care. That same rep, ó lẹ́wọ́ kíní ẹ̀yẹn lọ́dọ̀ mi o. Tó jẹ́ pé ó sòdì sọ́lọ̀, àbí ọkọ́ta ni wọ́n pè é, ló ṣe rep níbẹ̀. The following were sent to South Africa for trainings in nursing / diabetic care. Number 1, Mrs. Gladys Shijoke. Ṣé yẹ jẹ́ orúkọ ọmọ Yorùbá létí ẹ? Dr. Jaius Abba. Ṣé Yorùbá ń jẹ́ bẹ́ẹ̀? Mrs. Jennifer Chidinma Uchenna. Mrs. Olushi Chioma Mark. Mrs. Chidinma Constance Ahaiwe. Ahaiwe, I don't know. Mr. Bernard Shibuso. Mrs. Ezinna Precious Adaku. Ngozi Uzo Nwabufo. Mrs. Abisola Shobande Roche. Representatives and the coordinators. Other initiatives, elite agricultural training in China, 1 participant. Ọmọ Igbo. October 2024, beneficiaries of China trainings, 5 participants. Health initiative, 1 to 3 days medical outreach at Okota. At Okota rather. Ní Okota, representative ní Okota. Now tell me, gbogbo àwọn tí a kà yẹn, Yorùbá mélòó ló gbọ́ orúkọ ẹ̀ ńbẹ̀? Okota ló wà ní ilẹ̀ Yorùbá tó ti make owó. Mo wọ́n wá fẹ́ lé ìṣọ́ọ̀kì yín ni. Ṣé bí àwọn tó wọ́n lọ sí kí lórúkọ ẹ̀, ó lè sì ń sọ̀rọ̀ nípa ẹ̀. Tó rán lọ bolóró wọn lọ. Now, àwọn tó wọ́n lọ sí South Africa ni. Àwọn ọmọ Yorùbá tó wà ní South Africa ni wọ́n pa ní ìpakúpa. Ẹ bá mi pè àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá tí wọ́n pariwo ọmọ Igbo àti àwọn tí wọ́n ponú. Tí wọ́n bí pé àwọn nífẹ̀ẹ́ àwọn olóṣèlú yẹn gẹ́gẹ́ bá àwọn olóṣèlú yẹn ṣe nífẹ̀ẹ́ wa. Every 4 years wọ́n ti mọ̀ wá, wọ́n mọ level tí ọpọlọ wa dé. Wọ́n mọ level tí ọpọlọ wa dé. Tó bá ti bọ̀ báyìí ẹ má yẹ ká gbé kan lọ́wọ́ wa o. Wọ́n ti fẹ́ gbé kan lọ́wọ́ wa o. Ọmọ Igbo tí ń bá wà Nàìjíríà, tí ń bá wà ní Ọkọ́ta, èmi máa dìbò fún ọmọ Igbo yìí. You can call me ọmọ Igbo, problem ti ẹ nìyẹn. But to me, I need a leader that have mission and vision. A missionless leader is a visionless leader. Yoruba politicians are missionless and visionless. All they could do for us ni wípé bàbá wa kú, ìyá wa kú. I live in Amukoko. I know how they roll. When they come, they give our boys 100,000. Then go be my bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀sì mẹ́jọ, ẹ bẹ̀rẹ̀ sí ní dáyọ̀, ẹ gbọ́dọ̀ ẹ kó nǹkan jáde, ẹ bẹ̀rẹ̀ sí ní yinra yín, ẹ bẹ̀rẹ̀ sí ní para yín. Owó yẹ kí ló sí ẹjọ́ torí Ọlọ́run, èèyàn tó bá fẹ́ ràn èèyàn 25 lọ sí China
láti lọ ṣe training bí èlò, because I have an evidence here again tí mo fẹ́ gbé jáde fún yín lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Please, I want to see this. Bí èlò lèyàn fi lè rán èèyàn 25 lọ sí China pé ẹ lọ ṣe training tí máa ta mọ́ mi lọ́wọ́ èyí olóṣèlú ilẹ̀ Yorùbá. Unless they bá change, tẹ́ bá mọ̀ wípé àwọn ọmọ wa, we have graduates. Graduate kún agaga mu koko yẹn, àwọn tí wọ́n kà kò ní síná. Mo mọ àwọn ọmọ tó yẹ pé kò síná. Ọ̀dọ̀ chemist tó bá ti tọ generator, chemist tó generator, ibẹ̀ ni wọ́n ti máa lọ ṣe assignment. Candle lọmọ mi máa fi ka ìwé. At the end of the time, abẹ́rẹ́ sí lọ kọ́ṣẹ́ hair dressing. Wọ́n kọ́ṣẹ́ tán kò ní sówó orí iṣẹ́. Kò ní sówó shop. Èèyàn mẹ́rin ló ń sun orí níná nísìn. From there, wá rí ọmọ kan àti ọmọ kan, wọ́n fúnra wọn lóyún, wọ́n ti lọ́kọ àtìyàwó náà nìyẹn. Abẹ́rẹ́ sí ní bímọ sí because nature máa bèrè lọ́wọ́ wa. Kí ni impact ẹ̀yin olóṣèlú ti Southwest? Why are we complaining? We pay Igbo fẹ́ gbalẹ̀ wa. Is it not better to give them our ilẹ̀ wa? Kó tó bá di second citizen lórí ilẹ̀ wa. Ju àwọn bàbá wa tó yẹ pé wọ́n ti ẹ̀rí ti wa rò lọ. Àìwúlò ara ayé, àwa ni rántí èrò ọ̀run. Yorùbá are fatherless. Tó wá kì í ṣọmọ òkú ọ̀run, tó kọ́ ọmọ òkú ọ̀run ni wá. A máa rẹ́ni tó máa assist wa. Ọmọ òkú ayé ni wá nínú Nàìjíríà. Ọmọ òkú ayé lẹ̀kẹ̀rẹ̀ kò rẹ́ni assist ẹ o. Àwọn olóṣèlú Southwest, kí ni impact wọn? And Igbo will come. They will be gaslighting you. Igbo have been marginalized in Yoruba land. Igbo have been marginalized. Kí ló máa tẹ̀ ń pè sọ́wọ́n máa ń pe Tinubu lórúkọ kan. Wọ́n ní wọ́n ti marginalize àwọn o. Tinubu kìíní kan o. Wọ́n máa pe Tinubu lórúkọ oríṣiríṣi. And you see half of Yoruba falling for them. Because wọ́n ti rí Yorùbá bẹ́ẹ̀. Àgùntàn wọn rí sèédú bẹ́ẹ̀. Kó tó gba iṣu lọ́wọ́ ẹ̀. Mo ń bèèrè lọ́wọ́ èèyàn mi. Èló ni èèyàn lè fi rán èèyàn 25. Okay, èló lèèyàn lè fi rán èèyàn kan lọ sí China láti lọ study. Ká wá multiply ẹ̀ by 25. Let us multiply it by 25. Tí a bá rí àwọn èèyàn tí wọ́n lè sọ iye tí èèyàn lè fi rán àwọn èèyàn lọ sí China. Okay, let's see. Ọmọ Igbo tó lóun kó àwọn èèyàn lọ sí tẹ́ pariwo tó lóun kó wọn lọ ní. Tí bẹ̀rẹ̀ tó ti mú mi wá fún yín. Àwọn Chioma, àwọn Chijioke, àwọn Gladys, àwọn Arusi, àwọn Abba, àwọn mìíràn tó kọ́ lọ sí South Africa nìyẹn. Ipò yẹ lọ kọ́ nursing. Tí bàbá tí kìíní bá pínlẹ̀ ní gbàm. Ọmọ Yorùbá mi á tún máa gba físà lọ sílẹ̀ Igbo. Yes. Láti lọ ṣiṣẹ́. Bá ṣe kàwé tó. Orílẹ̀-èdè ti máa ń bàjẹ́. Èyí olóṣèlú wa ìkà. Ọ̀dájú ni yín. Ká ti wá sọ pé máa yẹn o. Àwọn àdó wọn lọ sí kàtó pé ó bí 500 million. Now, ẹgbẹ́jọ́ ẹ̀ tó bá lórí TikTok, bá fẹ́ wá sórí YouTube kẹ́lẹ̀ bá máa rí wò. Yorubawuyi ló kọ mi lórí YouTube. Please come and see it on YouTube. Now, ẹ bá mi kà kọ́ tí mo gbé sókè. Ilẹ̀ Yorùbá nìyẹn o, ìkan fi owó tiẹ̀, ó fi rán àwọn ọmọ tiẹ̀ lọ kọ́ ẹ̀kọ́. Ó invest sínú human resources. Ó invest sí inú èèyàn. Àwọn èèyàn tó bá kọ́ ẹ̀kọ́ dé, wọ́n tún máa wá kọ́ àwọn míì. Now, this is Yoruba land. Wọ́n ní 9 million Nigerian families have received 675 billion naira 3 months from federal government. Wọ́n ní Ondo